mi Sulemana Alao mo ṣe tán láti máa lọ sásàlátù mi ò sí ní pẹ́ dé o láti máa lọ sásàlátù mi ò sí ní pẹ́ dé mo ti gbóúnjẹ yín sórí dàìní tẹ́bẹ́ tí fẹ́ jẹun. yes aládùnkẹ̀rù káyà sùn dúró bó ṣe dúró ó yá yí sọ́tún kò yí sòsì kò kọjú sí mi náà sásàlátù náà lóore torú dẹ́dẹ́ o. kí ló dé tẹ̀sán méjì lọ́rọ̀ ẹ̀mẹ́ni tí ẹ ní mi ò kí ṣàyà oníranù òkúrọ́ kọ́ ni mi ò àti wípé kí ló ṣaṣọ ìmúra tí mo mú o kámúra tó dáadáa sálàtù kò sóhun tó burú bàṣẹ́rì làkọ́ni lọ́nà ìrìn dọ̀tí ti jẹ́. ọ̀rọ̀ mi lẹ́jọ́ ìmúra yìí pọ̀jà sálàtù lọ ó wá sórí ó tún wá sọ̀rùn wàgó bá ló sọ́wọ́ tí wọ́n bàtà tọwọ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n báàgì tí ó gbé o. báwo ló ṣe mẹ́ta sálàtù tọkùnrin ń bẹ wá wí tó ní mẹ́rànjú mọ́ ẹ̀mí sànà kan á fọ́. olówó oníjà rogan àdùkẹ́kọ̀ọ́ tẹ́sí dúwọ́fà tó jákun mọ́tẹ̀ kò forí fó lórí o. tó bá jẹ́ mi ní balẹ̀ ẹlẹ́sẹ̀ inú ilé ohun tí má bẹ̀rù kan yàtọ̀ ló gbọ́dọ̀ bá mi fẹ́ o. sóhun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó bí o fẹ́ sọ̀rọ̀ pariwo jàdùkẹ́ ó yà wọlé o. tọpàrọ̀ aṣọ wọ̀nyí tó balẹ̀ dẹ́dẹ́ bá gbogbo ẹ̀ṣọ́ tó wọ̀ kó sá kì í ṣe pátí abẹ́fẹ́ ló tún gbá lásàlátù kẹ́wí fún wa gbọ́ ohun téèyàn bá ní òun ló ná ní àkìjà kéré mọ́tò ní ìdìbọn tá a bá ní o. ọ̀rọ̀ lóko láyà o kòkùn ẹ̀ ṣọ̀kíṣọ̀kí ṣọ́ ń bọ̀ lọ o kòkùn ẹ̀ o táyé bí kò gbélé jòkó sí. Alao Jowujowu àsìkò tẹ máa ń rí Simon Alao Adékúnlé Màláíkà ní fọ́ọ̀mù míì tẹ́ ẹ̀ tí ì rí nìyẹn. mo ti ń ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi eléyìí kò ń ṣe irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn náà àmọ́ mi mọ̀ pé mo tiẹ̀ lè ṣe ara màtọ́ fi mí sínú ẹ̀ mọ̀ pé yes ẹ̀yin ọkọ ìyàwó tẹ́ believe pé ìyàwó yẹn máa mú lọ́rùn máa mú lápá máa mú lẹ́sẹ̀ àti eléyìí torí yín mo fẹ́ kẹ́ rí Simon Alao Adékúnlé Màláíkà in a big form in a different form that you have never seen. You don't even know I can do it. You people don't know I can do it. But eléyìí yàtọ̀ gan Alao Jowujowu la pè. Tí ibi ibẹ̀ ni mo ti show pé mo ti gbá báàgì ibẹ̀ mo ṣe pé mo ti gbá báàgì wọ́n ìgbà tó bá jáde kẹ́tọ́ rí OkikiTV náà ni ọ̀nà ṣe bẹ́bẹ́ kò ṣe má gbá. So ẹ̀yin tèmi tẹ́ ń wò nílé ẹ farabalẹ̀ ẹ máa tó rí Alao Jowujowu ni lórúkọ ẹ̀. kí lóhun tí ẹ rí dìá o ẹ jẹ́ sùn ẹ jọ̀wọ́ o ó ti rẹ̀ mí gan sùwìtì tó bá dọ̀la mo bẹ̀ yín o ẹ jẹ́ kí lẹ mọ̀ dálé ohun tí ẹ bá fẹ́ bí mi kájọ sọ ní tùbínùbí o kájọ sọ ní tùbínùbí òun ṣàlàwà ohun tí aago wí òun ṣàlàwà ohun tí aago sọ. ọjọ́ tá a bá rí bí màá ní ọjọ́ yẹn màá ní ó wọlé síra ọ̀rọ̀ nílẹ́gbẹ̀rẹ̀ àdìdẹ ibi tó bá bá ní màá ní o. a ó forú ìyanjú ẹni kò ní dòwúrọ̀ orúkọ ya ànítàlẹ́ni tó ní nọ́mbà yìí ta ní mọ̀rúkú tó pé o tó láyà tó ń pọ̀ lólùfẹ́ mi ò ti ń gbẹ́gbẹ́ ìranù ká tó sì mọ̀ mi tó mọ̀ wá mi tó bá jọ́rí ilẹ̀kùn yìí mo máa ṣoṣù kágbèrú ni ó yá jẹ́wọ́ ta ló pẹ́ o kí n tó ṣe yà fún ẹ ìgbájú ìgbàmú sọ̀rọ̀ ta ló ń jábọ̀ rúkú ìyá ni ó pa lórí. tìgájú ti jẹ́ Alao ìbéèrè yíyan ò fàjà ẹyẹ lérò méjì kò dá mẹkáníìkì tí ẹ mọ̀ ní ṣáni mọ̀ rúfù tó pè mí ṣáni mọ̀ rúfù tẹ bèrè o tó máa bá wa túmọ̀ tó ṣe ẹ ṣàmọ̀ pẹ́rù máa ń bà mí láti dẹ́ ẹ̀ fún ara mi ló mú mi má ké sí dalẹ̀ gbogbo ìgbà tí mo bá ń lòdè nígbà tó jójú tẹ mọ̀ ní ẹ wò bá tí mo ti ń bẹ́ẹ̀ o kẹgbà dẹ́fà tó máa wà mí o ẹlẹ́lẹ́gbà dẹ́fà ọkùnrin àbí kí n lọ́wọ́ dẹ́fà obìnrin awakọ̀ tí ó máa wà mí bí mo ṣe wà tó mi ò rí bí mo ṣe wà tó mi ò rí bí mo ṣe wà tó mi ò rí o. ó ṣe wọn bí àlá ó ṣọ̀tá mi bí àlá ọ̀rọ̀ mi orin mi
percussions mi perfection mi ìyẹn lágbólé orin oṣọ̀tá mi bí àlá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Alájà Rukayat Gawat Oyefeso rírírí ṣé ti yẹ yẹn tí mo lógo yẹn èmi náà mò ń kẹ́ ìtèmi o ẹ ṣé tẹ́ bá arajà wa ilé Alao Jowujowu lórúkọ ẹ̀. Yé Ada God class yé. ọmọ àlè ìwọ ṣe dúró dé mi màá pé orí ẹ̀ dànù. Alao Jowu ọlọ́run ní lọ́rẹ̀ẹ́ tó lè jà nígbà tí màláìka fẹ́ lù mí pa ọ̀rẹ́ mi small but mighty yá ṣọ́la tó bá mú màláìka ọpẹ́lọpẹ́. ó yá jáde sí mi broda alákọ̀rí mi ò kì í ṣe aládùúkẹ́ o ìyẹn ìyàwó rẹ ọmọ èkó lèmi o táyé bí mo já tó wò kékí owó lẹ o èyí gangan lọ́jọ́ pé òní ni onídọ́là àjẹwọ́ bí mo ṣe jẹ́ onífaralẹ́ náà jáde kókó mi lórí Alao. tí bá jáde sí ẹ kí ló fẹ́ ṣe ó dá ń pariwo bí ẹni máa sọ gèdílẹ̀ tó bá jẹ́kùnrin ẹgbẹ́ mi mo mọ ohun tí wọ́n ṣe fún ṣùgbọ́n kábí lára obìnrin tí ó jẹ́. ọ̀rẹ́ mi ò ń ṣèṣekúṣe kò ń ṣe ní ṣìnà mo ti mọ̀ ń sin àjọ bẹ̀rẹ̀ kékeré ni ẹ wá ní pé gẹ̀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  wo jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wíṣíkì ní mọ́tò ẹ̀ náà ó lè mọ̀ pé mo mí ni ẹ wá ní ìwọ wà á fẹ́ kú lẹ́nu ó bó mo ti lè rí inú òkúta yóò lè gbé kò lè fọ́ yes àpólàgìrì ó yá. Gbèsè àṣẹjẹ náà ni wọn ọmọbìnrin kẹ my bika gíláàsì mọ́tò mi ló máa ń fọ́ ikẹ́. mo fọ́ ni tí n bá fọ́n kọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ pọ̀ rẹ́ mi kí ló ṣẹlẹ̀ kò sẹ́nìkan fún mi nìkan mo kù. tó bá mú àlàyé ọpẹ́lọpẹ́ nọ́mbà 1 àwọn obìnrin isma àmà nìyà tí wọ́n àti gọ́vnà mi nọ́mbà 1 ògbó isma Lagos State ọwọ́ àti gọ́vnà mi wọ́n rí kan tẹ́lá wọ Alao Jowujowu ẹ mọ̀ pé gọ́vnà ń kúrin gbogbo ẹ̀ lẹ́ máa rí. wàlékún sálámù ọ̀rẹ́ wa àwọn lè máa bá akínmọ́rin ló ti wá o wálé mi bẹ́ẹ̀ nílé gbogbo tí mi ò ṣe pátá òun lọ fi ń lọ mí nílé gbogbo tí kò máa yíwọ́ tán mo ṣe ní kó wá ọ̀rẹ́ ní bákú ní kú òun là ń bá jáde oníkọ̀gùn ìwọ ló kọ́kùn sí mi àdùkẹ́ nígbàyà má pa mí ni mo ṣe wá ní sí ẹ. Alhaji Mike Tyson bòde Alájà Nkìlá street fighter bòde Mayweather Mr Boxer bòde afẹsẹ̀kù bí òjò àrídàgbà jáde Málíkì sí yàrá dáadáa ní olè jà ọlábùrò tó gbójú tó bá tó bẹ̀ bòde Alájà Nkìlá street fighter bọ́ta eríde sí ẹ lọ́rùn bó tiẹ̀ rèrìn ó ṣàǹgbóhùn erin àjànàkú lẹ́kọ̀ọ́ káì bòde. obìnrin lálẹ́ àmọ́rú yìí tẹ́ bá wá ń paraba tẹ́ ń paroko wojú mi o Alao wojú mi dáadáa tẹ́ o bá wá ń paraba sẹ́ tó ń paroko bíi tigi ńlá kọ́ o láti ẹ̀ sílẹ̀ o. ọ̀rọ̀ lọ́kọ̀ láyà o kò fún ẹ dákú máa ṣe dá sí o àmìnà alágbọ̀rọ̀ dùn délẹ̀ jòkó sí ṣọ́kíṣọ́kí ṣọ́ńpọ̀lọ́ wà tán gbọ́dọ̀ mi délẹ̀ rú yàgò èké ìdídùn jáde o àmìnà àyítẹ́nimọ̀ rí o táyé bí afapádìbò tiẹ̀ kò kàn ẹ́ ìṣẹ̀lẹ̀ ló gbé wọn dé ta kò dùn mí o èmi mo níyàwó mi o àdùkẹ́ o bóun mi máa kọ́ lẹ́sẹ̀ kò kàn ẹ́ o. bàbá ti gbà wá lọ jẹun àwa tó máa gbà wọ́n lè yan. Alao Jowujowu in fact tó bá jáde best of the best ni. tí rí nǹkan. ẹ tí rí nǹkan kan mọ́tò lẹ́rí tó tí mo fọ́ o aeroplane bọ̀. ẹ̀rí tí màá fọ́ mo fẹ́ fọ́ jẹ́ nínú iṣẹ́ Òkìkí ni o. orúkọ tèmi ni Mọ̀súrà àti Bùsọ́lá Ọjọ́lá
Our location Alao Jowujowu. In fact, inú mi dùn gan láti wà nínú iṣẹ́ ìpè mi gan tẹ̀ wà lára àwọn tó kópa níṣẹ́ inú mi dùn gan iṣẹ́ Alájà Rukayat Gawat tó iṣẹ́ sọ ni iṣẹ́ wa òkè gan azin èmi gan nǹkan tí mo ṣe lẹ̀ gan mo wò pé alhamdulillah mo dúpẹ́ pé mo tẹ̀ wà nínú iṣẹ́ tó wà òkè látọwọ́ marketer tó wà on top àpèrire one Òkìkí films ẹ máa tún gba eléyìí agbẹ́ ọkàn lẹ́rí sẹ́ ń pariwo tẹ́ bá tún rí eléyìí ẹ máa mọ̀ pé iṣẹ́ ju iṣẹ́ lọ. ṣédé ọmọ mi asukun gba gold gba everything wọ́n ń sin ọmọ mi star ti dé. ẹ ti mọ bó ṣe máa ń lọ Alájà Dùkẹ́ náà ni ọgbẹ́ ọkàn agbọ́kànlérí ẹ tún wá mo nífẹ̀ẹ́ ànábì ẹ fọkàn balẹ̀ kò tẹ́ni tó ṣe o ẹ̀mẹ́ tó máa ń ṣe náà kò dìgbà tá a bá pariwo bọ́ ilé bọ́dá mi Àlàó kí gan ni wọ́n ń gbọ́ nǹkan kan wọ́n ń gbọ́ràn aṣọ fún wọn gbọ́. Orúkọ tèmi ni Ájì Àtàwàkálítì Hamza tí gbogbo àwọn èèyàn mọ̀ sí olóríire a wà ní ayé pé tá à ń ya iṣẹ́ Alao Jowujowu. In fact, I'm so happy pé mo take part nínú iṣẹ́ yìí nítorí pé ní àtijọ́ tèmi ti ń ṣiṣẹ́ o eléyìí ti jẹ́ kan number one wàláì iṣẹ́ tí ẹ̀yin ará lè máa gbádùn gidi gan ní fáàtì kọ́tẹ́ tí ń retí láti wò ní ẹ máa mọ who is Alao, another side of Alao Suleiman Alao ọmọ Malaika, you will see another side of Tayebi, you will see another side of everybody. In fact, role tó ní kálukú play bẹ́ẹ̀ it is unique, different and fantastic. Orúkọ tèmi ni Abibat Ore Ọ̀tún. In fact, akọ́ṣẹ́ gan iṣẹ́ gidi gan la ṣe ń bíbá yìí o. Ẹ nílé wait láti wo Rose Alájà Alao play bẹ́ẹ̀. Alao Jowujowu ni táìtù ẹ̀. Ẹni bọ́gà ṣe fàdá yọ bí o gbẹ́ bíbọ̀ ti ṣe in fact. Mákẹ́tà tó dẹ́ làmẹ̀lá ka gidi gan òun ló fẹ́ tà. Ẹ̀sán Sunday Òkìkí àpèrire mákẹ́tà ọ̀nà fẹ́ tẹ̀ wò. Ẹ má wait láti wò ó wà ń bẹ̀ gan Ọlọ́run.